ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé bí òkùnkùn ò bá tí ì kùn òṣùpá kì í múra òde ṣòrí oòrùn tó ń bẹ lókè yìí ó sì tó aṣọ ọgbẹ òtítọ́ o lè máa wò wípé àkókò ti lọ nítorí pé ọdún ti ń kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ìjẹ́ o mọ̀ wípé àkàìmọye oríire ló sì wà nínú ọdún yìí tí àwọn tó ní wọn ò sì mọ báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ nítorí náà mi ò fẹ́ kó o ro ara rẹ pin ìwọ ṣáà tẹ̀síwájú nínú ìgbìyànjú rẹ kí o sì fi ìrètí rẹ sọ́dọ̀ Elédùmarè ìrìn àjò láti ipò òṣì dé ipò ọlá kò jìnnà rárá ohun tó jà jù ni pé kí adániwáyé kó ṣìwé ìrántí kan ni bí ọba tó ní wá bá gbé ìṣe rẹ̀ dé láàrin ìṣẹ́jú kan sí kejì ẹni ẹ̀gàn ó lè padà di ẹni ògo ìrètí èmi àti ìrẹ kò ní já sásán láṣẹ Elédùmarè àmín.